Ìgbó kọ bàbá. Kí ni ìṣẹ̀lẹ̀ láàrin? Kí ni ìṣẹ̀lẹ̀ láàrin? Kílà! Kílà o! Kílà! Aláṣẹ gúnugún igúnugún o yáná. Aláṣẹ kàlàmàgbò yáàrùn. Bádì ẹ̀ bá kó adìẹ náà jẹ. Adìẹ afúnlápá mi ti ń ṣọmọ kọ̀ọ̀kùsà. Ó láfi tẹ́yìn ò bá mú omi ẹnikẹ́ni tó bá ń bómi ṣọ̀tá akú pín. Gbogbo ẹnikẹ́ni tó bá ń bá ẹ ṣọ̀tá akú pín. Kó rọ̀ pẹ̀sẹ̀. Tútù làbálẹ̀ olúwẹ̀rí. Ilé olúwẹ̀rí kì í gbóná. Ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti gbìn. Gbogbo tún bá wọnú omi. Ara rọ̀ ọ́. Kó rọ̀ ọ́. Kílà o. Àtẹnupọ̀ báyìí ní tàdán. Ọ̀jáde. Kílà. Ẹ̀yùn nù. Ẹ pariwo kílà kọ́. Mi àlóbi kílà ni. Bá ìgboro ti dàrú. Ẹ gbẹ́nu sọ́hùn. Ìgboro dàrú mo ti gbowó ẹ wọ́n máa ranjú. Wọ́n ti ń du yù. Kí ló ṣe yín tẹ́ẹ̀rí tí wọ́n dàbí ewúrẹ́ tó pọ̀jì? Nígbà tí gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ kí ló dé tẹ̀ tí tètè gbé wá? Bàbá ṣẹlẹ̀ tún sọ̀rọ̀ báyìí nígbà tí kásálà bọ́ọ̀sì everywhere ń dàrú tó ń yọ dáadáa a ti gbé bọ́ọ̀dì tó tó àkàrà pé náà pẹ̀sí ló fẹ́ jẹlẹ̀ káàtì fàmásì bíbá ẹ̀ náà bàbá. Bàbá ìgboro ti dàrú everywhere don scatter. Ó ti yé mi. Ẹ̀yin lè tí wọ́n sọ̀rọ̀ báyìí. Ohun tí ò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. Kílà ìwọ ò ní kúkú kan bí kò ṣe yíyè bẹ́ẹ̀ ni mo wí ṣe ìwọ ti gba pọ́npọ́ lọ́wọ́ ọkú o ti fúkú lẹ́yìn òróró jẹ́ ikú kan ò ní yẹ̀dẹ̀ rẹ àrùn kárùn kan ò ní dì ọ́ mọ́ ó yá mo gbọ́ kí ló ṣẹlẹ̀ gan mo fẹ́ mọ̀. Bàbá Àgbáyé ni o mi ò mọ owó tó fi kàn mí o bàbá. Ta ló pè é? Àgbáyé ni o. Àgbáyé. Mo jẹun kú báyìí. Ìyẹn Àgbáyé náà bá Àgbáyé bá lòun gbọ́n bẹ́ẹ̀ yín olúgbọ́n tó sì lóhun mọ̀ràn bí ẹyẹ àbádì ìgbani tó lóhun mọyún ìgbénú karahun wọn jẹ́ kó yẹ pé kò mọbi tí wọ́n fi kéde wú ayé rá tó bá lóhun pa agbọ́n bẹ tó gbọ́ torótoró alápàdẹ̀dẹ̀ ní kọ́lé agbede méjì ayé òun ọ̀run ajíwèé ẹ̀sìn nìkan gbọ́dọ̀ wẹ́ tiẹ̀ láàjì bí Ṣàngó bá tẹ̀lé lókè tẹ̀rú tọmọ ní sákìjokíjo bá àrà bá sán ti gbó ti jù àmì kílà. Mo fẹ́ kó rí àánú Olódùmarè bàbá yìí o ò ní kú ilẹ̀ kì í kú ilẹ̀ kì í ṣàìsàn orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ erin teruku ẹ̀fọ̀n kókòkòjà tó bá pẹ́ títí erukuru erin abo tẹfọ̀ mọ́lẹ̀ dọ́indọ́in ajá fún Ọ̀rúnmìlà nígbà tí wọ́n máa rojọ́ rẹ̀ káyé tí wọ́n máa rojọ́ rẹ̀ káhùn ó ní ibi ẹrí ẹrojọ́ mi lọ orí kì í fáhùn ẹ̀dọ̀ kì í dùgbín òtútù kì í méjà lálẹ́ odò ibi wọ́n rí kí wọ́n rojọ́ rẹ̀ lọ pín lọ́lọ́gójì a kì í bókùnrin ẹyẹ lórí ìtẹ́ ó yàǹde okùn agbè nígbàgbé dìde okùn agbè nígbàgbé ó yẹ gbẹ́gbẹ́. I don't come back. Baba is back. Baba is back. You don't come back. Killer is back. Yes, Baba. Ó dé padà. Killer is back. Kílà o. Baba ẹ kúṣẹ́. Baba ẹ kúṣẹ́. Kílà náà mọ ọwọ́ wẹ̀ ó lè lọ kó o bá gbàgbé òun. Bó ti wà yìí yóò sì wà lẹ́ẹ̀dẹ̀ mi fúngbà díẹ̀ ó sì ná àwọn iṣẹ́ kan tí mo fẹ́ ṣe fún. ó ti yé wa bàbá. Bàbá ẹ má wọrí ẹ má wọrí a máa iṣẹ́ ẹ̀ sí iṣẹ́ gẹ́gẹ́ bàbá. Ọ̀rọ̀ yóò fẹ́ yé mi o ọ̀tá kan ṣoṣo péré ni Àgbáyé yìn mí mo sì janlẹ̀. Kílà Bàbá mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ kó o sì dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ káṣó yẹ̀gẹ̀rẹ̀ lọ́rùn ẹ̀. Àgbáyé fẹ́ pa ẹ́ pátápátá ni Àgbáyé fẹ́ bà tiẹ̀ jẹ́ ni ó fẹ́ kó o dẹni tí ń bá wọn àlùjọ̀nú jẹun papọ̀ ó fẹ́ kó o lọ rèé gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ẹlẹ́dàá rẹ ni ò gbà orí ìyá rẹ ní ń bẹ lẹ́yìn ẹ̀ àti gbogbo jíjẹ mímu àti sínsín tó o ti jẹ lọ́dọ̀ mi òun ló ràn ẹ́ lọ́wọ́ o bí bẹ́ẹ̀ kọ́ wọn ò bá ti kọ àti gbé bàbá relé olọ́nu. ṣùgbọ́n àrínájà tó wà ní ṣíṣe báyìí.
tó bá ní dí ọmọkùnrin ò tó má dira o má dira o. yẹ kó máa fi bíbélì tàn ẹ́ jẹ ikú pa ẹ́ dànù tó o bá fẹ́ kíkú pa ẹ́ ọ́ dira jù báyìí lọ. mo ti ṣe tán. ó wá dàjọ lọ ó dájọ́ bọ̀. ó dàjọ lọ ó di àjọ bọ̀. ó dàjọ lọ ó dájọ́ bọ̀. àwo kì í ṣí lọ lẹ́jẹ̀. aláyé láìpẹ́ fún mi. aláyé Àgbáyé mo fọ́ o bàbá mo fọ́ o so killer don die be that so bí killer ṣe máa ṣe farapapa yẹn yìí no get anything ó kàn wà bẹ́ẹ̀ ṣá. so bí èèyàn ṣe máa ń kú náà nìyẹn so killer ti kú bẹ́ẹ̀ ṣá. well I'm not surprised now Àgbáyé you be boss of bosses for streets na you I give am to you 100 to ale ba mi. You are surprised sha. But anybody wey try am wey enter this kaba ajeyin go collect wetin go collect 100. oya Àgbáyé ọmọ tí wọn gbọ́dọ̀ pa ọmọ tá wọn gbọ́dọ̀ gbèdé oya. lágbára wẹ̀ wá tó dá paro yìí ó sì dájú. lẹ́sà fi ń já lẹ́kẹ̀ẹ́ wọn lọ. ẹ wo ẹni ìlẹ̀kẹ̀ jíjá ni jíjá ni. alákẹ́ aláàbò kò pé méjì. ẹ̀ àná tẹ̀gbẹ́ àná fi ń wá bí a ti sọ bí dibi tá a máa ń wá lójoojúmọ́ pé ká fún tẹ̀pa bí. àbí náà. bí bá tẹ̀ tí ń rí yín inú mi máa ń dùn. àwa nìyẹn accurrent àwa accurrent. ìwọ tún ní current. àti pé ẹ tó máa ń wá déédéé tó máa ń wá déédéé. mo bóyá currency lè dá. rárá owó kọ́ bẹ́ẹ̀ wọ́n sọ fàtúrà ọmọ yóò ṣàn sọ ọdí ilẹ̀ mọ́ bẹ́ẹ̀ kí tó kà mọ́ òun náà ni. ṣe bọ́ díẹ̀. ẹ wò. Now, like I said this thing for you. Okay, you sabi this place. This woman na bad woman. I swear. No. Alake Alagbo. Gbébá díẹ̀. Alake Alagbo. Gbébá díẹ̀. Alake ìdí gọlẹ́bẹ̀. Ó gọlẹ́bẹ̀ lóòótọ́. Ó gọlẹ́bẹ̀ ló ṣẹlẹ̀. Gbébá díẹ̀. Máa gbé káì. Ságíságì. Put more. This is bad mago. This thing, this agbo. If you put am for body, I swear you no go know your house again. Abi now. How far? Ságíságì. Má ti rẹ́yìn customer náà inú mi máa ń dùn. Inú ò gbọ́dọ̀ mọ́ dùn. Akẹ́wì. Ó débẹ̀. Òṣìṣẹ́ Akíyẹmí ló wọ̀. Instantly work ní ìṣẹ̀lẹ̀. Ìjẹta tí mo gbé kíní sára. Ọmọ tó wà fún mi. This agbo. I use a knack for guests a day. I don't tell you. No. Me wey be say no. If me I don't dey on top this thing like this. Okay. All my body just get. No. Make I won't come in the morning. Won't come in the afternoon. Won't come in the night. I got you. No. The fourth one. That one they live beside my house. In the midnight. One sweet. Ọlọ́run. Agbára. Alake. Ẹyin lè gbà sí i. Tamọ́. Ẹ ṣe. Gbébá díẹ̀. Gbébọ́ díẹ̀. Alake. Gbébọ́ díẹ̀. Jálẹ̀kẹ́. Kọ̀nfàmù. Jálẹ̀kẹ́. Kọ̀nfàmù. Jálẹ̀kẹ́. Ó ní agbára. Jọjọ Alake jọba mi ṣe kíá. Ṣé máa yí papàtọ̀ náà sí kó lè mọ̀ pa dáadáa? Ọgbẹ́ lè papọ̀ dáadáa mọ́ra wọn. Alẹ́ yìí máa le. Lẹ́sẹsẹ. Ságíságì. Alake Alagbo. Èèyàn tí sọ. Ó dé bẹ́ẹ̀.
ó débẹ̀. Oya na. Ọkàn ṣe àdàbí pé ẹ̀nà kò ní wọ́ra bí wọ́n sọ. Àwòrán òkè ọkọ yẹn dàbí gbà tó yẹ pé ìrọ́jẹ̀ yìí. ẹ lè rí nǹkan kan. Ó ti lọ tètè. Ọlọ́run. Ságì. Àlàkẹ́. Mo ti ní o máa wọ sọ. Ilé tó rí òun kì yóò dá o. No worry. No worry. We need it. Ah. Aládùúgbò wa yìí ò dẹ ọ. Tèmi ò ní sá kúrò ládùúgbò ìbá. Ẹ dá padà. Ara ẹ̀ ló ṣẹlẹ̀ o. Tí bá ní ọmọ ọwọ́ sọ́mọ yìí ò káàkiri àdúgbò tó wá dáa. No worry about clothes. No worry about clothes. If I wear clothes, how they go know me? No, if you know me very well, you go know say this guy no be sprayer, no Jose does. Who won't wear clothes? Who won't wear am for me? Now no like if I wear am, how you go know me? Ní kẹ́nẹ́. Ṣé tẹ́ bá nìkan tán bá àgán fà lórí ilẹ̀ bàbá tiwa ní o. Right. Wọ́n yìí fura. Gbogbo bẹ̀rẹ̀ gan. Àtàlọ́ lágbára o. Pẹ̀lú. A tún rí yín o. Ẹ̀ka sàn. Ẹ̀ka bọ̀ o. Ẹ̀kú ìṣẹ́mọ́tò ìdẹ́kù. Ṣàlàyé kí ló ṣe yín? Kí ló dẹ̀ ń dún bí wúbà báyìí? Ẹ já wèrè ni. Ṣé bí a ti kìlọ̀ fún yàrá ìgbà fẹ́ rí lórí ilẹ̀ yìí mọ́ kílẹ̀ ń wá káàkiri? Ẹ dúró ṣé ilẹ̀ bàbá yín àbí ti bàbá tiwa? Ó sọ. Bàbá òkè Kílẹ̀ pẹ́pẹ́. Pásítọ̀, Báíbù kí ló sọ nípa ilẹ̀? Ti Olúwa nílé àti ẹkùn rẹ̀ aláyé. Bọ̀ ẹ ní sùúrù ó ilẹ̀ abáwọlá àkéṣọ ilẹ̀ bàbá ti yín náà. So orí ilẹ̀ bàbá yín lẹ wà àbí orí ilẹ̀ adà lè kú sórí ilẹ̀ bàbá yín? Adẹ́kùn lórí ilẹ̀ bàbá aláwa. Kò sí kọ́tà lè ṣe lórí ilẹ̀ bàbá yín. Ọ̀nà ìbí náà ok. Kò sí wèrè in that case. Rárá mi tẹ̀ wá lọ. Ìgbàlẹ̀ ti sọ ọ̀nà ìbí náà ta ló fẹ́ kọ́kọ́ lọ́nà yìí méjèèjì? Kò sí mi lọ. Yín lọ. Ṣé náà you? No be me, no be Ṣé me. fẹ́ lọ ni? Lọ kankan mọ́. Ta ló fẹ́ kọ́kọ́ lọ ń sìn? Ta ló fẹ́ kọ́kọ́ lọ? A ti filẹ̀ sílẹ̀ ẹ máa múlẹ̀ lọ. Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ó tún wá gbélé ta ni láwọ̀. Àgbáyé. Ó tún wá gbélé ta ni láwọ̀. Ó yà jọ mẹ́ pariwo àgbáyé. 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 Ó yẹ sọ̀rọ̀ sókè. Àgbáyé. 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 ọ̀nà ìbí náà. Àgbáyé ló nílẹ̀ àbí? Ṣẹ́rí ìgbà yẹn ni bàbá yín lo dáúlà. Àgbáyé ló ń lo dáúlà lọ́wọ́ báyìí. Gbogbo property tó wà ń bí yìí Àgbáyé ló ní. Ṣé you get? Ó yẹ kí n kọ́kọ́ sọ táìtì mi ni. But una too small. Ọ̀nà ìbí náà ọ̀ya yẹ. Óyá ẹ ṣe o ẹ ti já wèrè. Ẹ bá ṣe ń lọ báyẹn ẹ máa wo ráǹdì ẹ wọlé ráǹdì ni ẹ má jẹ bí mọ́ o tó ti jẹ yín. Sẹ́ẹ̀lì property ti ń pẹ́ jù ń pè. Àwọn dílà máa kọ́ wá chẹ́ẹ̀kẹ̀. Àgbáyé ọyá bọ́ọ̀sì mi lọ́wọ́ wà mí ọmọ tí a wá yé. Ṣùgbọ́n gbogbo ká máa ṣogbo yẹn kò awó fọ lórí ilẹ̀ bàbá wa láì ṣe pé ilé ẹlòmíì. Lórí ilẹ̀ bàbá yín? No, I swear to God, no be say person dey lie yo, make we say the truth o. No be say person dey lie. If I lie, make dem thief my bata. Your bata. Why go? Okay, your bata na you wait. If anybody come, pay their wow or they come to my whole house, pay their own come do weary. I swear to God, who made you? They no fit go with their hand. No, they no fit go. Me and Yahweh go. You Yahweh go. Come to me, come steal something from my own house. Me wey be say we have way. No, nobody know me for this area. Wait, this guy. Okay, wait. Shaggy, wait. Shaggy, imagine say they put gun for your head. You no go fall. No, wait.
That's the way you talk class. Make them bring cutlass. Make them bring knife. Make them bring AK-47. Make them say big. No, me I no go on. I know people that fall Agbaye. You know what? Like I know you. You know, Shebi, you don't the way I know you now. Bá àgbàlagbà. Èyí ti rí kí ló dé ojú ẹ lè tó fẹ́ bù mí jẹ ni. Ẹ wo lẹ̀bi làwọn ará bí. Bàbá wọn bí báyìí bàbá ẹ wọ owó bẹ̀rù yín o kò yẹ yín àbẹ̀rẹ̀ agbára ọwọ́ yín o bàbá ẹ jẹ́ ká mọ̀ iná ni kílà wà bàbá ọwọ́ àmì jẹ́ àlẹ́ mú ẹgbẹ́ kílà pamọ́ ẹ jẹ́ ká rí kílà láti gbàdá ti wá kílà wà lẹ́ ń sọ fún wa bàbá ẹ jẹ́ ká mọ̀ ìbòrí kílà wà abẹ́ni nọ́mbà wà wá. Àríyànjá kí ló ń ṣẹlẹ̀ gangan àrí kílà látijọ́ ẹ̀. ẹ jẹ́ wa tún nà án ó alẹ́ gbé sọ́dọ̀ bẹ́ẹ̀ yẹn náà ìgbóhùn ń dàrú náà ẹ lè ń gbọ́ àríkílà wo jẹun àríkílà strike náà ẹ mọ tí mo mì ó yẹ kí ló sì máa lọ bọ̀bọ̀ yẹn tájẹ̀tì wa náà ẹ ní sùúrù ṣé torí pé ẹ fẹ́ rí nọ́mbà 1 ti yín tó jọmọ tèmi òun lẹ ṣe ń ṣe báyìí ẹ̀yin gan pàápàá ẹ fọ́ ni ẹ bá ìgboro òdùn náà. kí náà wà lálàáfíà ni máa kí yín. bàbá ẹ wo bàbá náà ṣe ti lọ ta kí. ẹ wọ́n bíbá yìí o àwọn bá ń ṣe ní bíbá yìí bàbá ẹ gbọ́ tẹ́ ẹ bá gbé kílà jáde tẹ́ ẹ bá fẹ́ kó máa kọ́ nípa àti gbé bàbá rẹ̀ níwájú lẹ́yìn sísìn ẹ pé kílà síta abẹ́ rí. bójò bá rọ̀ ìrìn ògbọ́dọ̀ sẹ́ bójò bá rọ̀ ẹyẹ kan ò kì í ké ẹyẹ kẹyẹ má ké mọ́ ẹyẹ arínájà ló gbòde mo rò pé ìyá wèrè èmi ló ń fà padà lẹ́rànjú ewúrẹ́ ẹyin tí wọ́n ń fẹsẹ̀ halẹ̀ ṣó o fẹ́ jò òkúta ni. àbá náà bí so àbá. èyí kì í ni ṣé tó bá ń kì í tó yẹ kẹ́ ẹ mọ́ dijú rìn. nígbà tí mo lajú ọ̀nà lẹ̀ tí mo sì tú lànà abẹ́ ẹ wá kọ̀ ẹ rìn lójú ọ̀nà ẹ fẹ́ máa rìn lórí abẹ́ nígbà tẹ́yìn wá ń buragadó tẹ́ ẹ fẹ́ halẹ̀ mẹ́mi mo rò pé ẹ ya wèrè lójú ogun ẹ ṣe súnmọ́ àwọn tó ń bá yín jà ó ti wá jèmi lẹ wá ń kọjú mọ́ ẹ fẹ́ ṣìṣe ó dà pé ẹ fẹ́ ṣẹ̀sìn awẹ́rò mo rò pé ẹ̀ sin wọn. bàbá ó tún pọ̀ jù bàbá àwọn tún pọ̀ jù. bàbá ẹ má bínú tó bá yẹ pé báyìí báyìí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ má bínú bàbá afẹ́jẹ́ kẹ́ ẹ sọ fún wa ṣé kílà ti kú ni ẹ jọ bàbá ẹ má bínú afẹ́ mọ̀ bàbá ẹ má bínú ẹ jọ ẹ fún wa scope ẹ ká mọ wetin dey sọ gangan. ẹ mọ ilé ìṣe tẹ́lẹ̀ lẹ́wọ̀n ńlá gidi ẹ fẹ́ mọ̀ di abájọ mi ṣé ẹ mọ̀ pé bàbá lókè ni bàbá alájọ tèmi ni ẹ ń bẹ́ o kábíyèsí bàbá ẹ ń bẹ́ ṣá kábíyèsí bàbá ẹ lọ ní sùúrù o kí là wà lálàáfíà ń bẹ́ẹ̀ mọ̀ mí lánàá kó tó dòní ẹ mọ̀ pé ewé ń bẹ ògùn sí wà ewé ń jẹ́ ògùn tí ò jẹ́ ewé ẹ̀ lókù kan ewé kan ni mò ń pè ẹgbẹgbẹ̀rún ewé ní jẹ́ mi lójú ọlọ́ ẹgbẹgbẹ̀rún ewé ni mò ń pè àádẹ́gbẹ̀rún ewé ní jẹ́ mi lójú ọlọ́ èmi lọ́lọ́ fi lọ́ọ̀gùn èmi látàrí èfi jó ògùn èmi làdó òkó ògùn sí èmi làjà àtọ́jú ògùn sí dọmọ ẹni. gbọ́dọ̀ àrínájà bàbá àrínájà bàbá ìbá ẹwọ́ mílíọ̀n bàbá àgbàlagbà after you na you before you na you bàbá yìí náà sọ́ngbò jẹ tọ́gà òun nìyẹn ẹ wá ní sùúrù. ṣé rí mò ń ṣiṣẹ́ lára kílà lọ́wọ́ ni tẹ́ ń bá parí iṣẹ́ sí lára yóò máa kílì o. Àgbáyé ẹ o kílà nọ́mbà 1 kílà ó máa kílì o á padà ń de èèyàn bójú tí ó bá rọra ó lè pa ìyàwó ẹ̀. Elédùmarè Arínájà níbi tó gùn confam bàbá tó sú ọ̀dẹ̀ bàbá mo jẹ́rìí ẹ mọ̀ pé torí kan bá sun wọn àrùn gbà ẹ̀yin náà máa fún yín náà wọn kan. Ọ̀túnba bí dáadáa ni. Party chairman sir ṣé ẹ dẹ̀ sure pé man honorable yìí ó máa drop post fún mi ṣá because mi ò rí nínú ìwà ẹ̀ bí ìpàpọ̀ tiẹ̀ máa drop ẹ̀ rárá and ó rà pé wọ́n fẹ́ lágídí díẹ̀ èmi dẹ̀ rí mò ń gbà o èmi náà lágídí o because mi ò wọ́n bí tẹ́jọ́ dí sí o wọ́n fẹ́ drop post yìí o wọ́n fẹ́ drop ẹ̀ o. Honorable Adéyẹmí ṣé bẹ́ẹ̀ ni mò ń sọ̀rọ̀ èmi àwa wà nínú orò tó rò fi ń dùn nínú pátì tá a wà yìí mẹ́ni tí mo jẹ́ ni èmi ni party chairman ògbóǹtarìgì ni àwa nínú òṣèlú wọn ò tí ì bí tèmi fi ń ṣe òṣèlú àwa la fi síbẹ̀ tí ò bá rí àwa òun ò lè mí so má mi kàn má wọ́ọ̀rì nípa anything tó bá ṣẹlẹ̀ má wọ́ọ̀rì jẹ́ kí n pè gan jẹ́ kí n pè kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ jẹ́ kí n pè kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ.
pè nọ́mbà ẹ̀ ti ń ring ẹ jẹ́ kí n pè ẹ farabalẹ̀ kò sí problem. Hello. My chairman. Hello. My chairman, sir. Mo ń gbọ́ kùrùkẹrẹ kan ni pé ìwọ ò fẹ́ gbé post yẹn sílẹ̀ fún Honorable Adéyẹmí kí ló ń ṣẹlẹ̀ gangan. Ṣé ti wà lórí pé kí n fún. bẹ́ẹ̀ ni Adéyẹmí lèmi fẹ́ kó ṣe ṣé o gbọ́ nǹkan tí ọmọ ti tèmi ni Adéyẹmí òun ni mo fẹ́ kó ṣe nǹkan tí mò ń bá ẹ sọ nìyẹn. Ẹ ṣe máa gbọ́ tèmi lẹ́yìn tí máa ti lo ATS tán mo fẹ́ lo ọdún 4 tó kù sí kí n tó lè drop ẹ̀. Ẹ ní ilé gbélé anybody tẹ́ bá ní gbélé lágidi yóò fẹ̀mí ẹ̀ ṣòfò. Kí ló sọ mi ò gbọ́ nǹkan tó sọ dáadáa. Màá pa Adéyẹmí yóò affect mi. Wàá pa Adéyẹmí ṣé o mẹni tó ń bá sọ̀rọ̀ ṣá. Ṣé àmọ́ ọmọ báyìí ni sá bóun lẹ́sìn wọn kàn pí ẹ̀mí mọ́ pẹ̀lú ọmọ tí ò tí. Òun làwa fẹ́ kó ṣe òun ni pátì fà kalẹ̀ pé kó wá ṣe post tó yẹ afẹ́ fún ẹ yìí òun ni àwa fà kalẹ̀ ṣé o gbọ́ nǹkan tá à ń sọ. O gbọ́ nǹkan tá à ń sọ Adéyẹmí ni ọmọ tiwa táwa fẹ́ kó ṣe post yìí sẹ́ kò dẹ̀ sí nǹkan tí wàá ṣe nǹkan tá a bá sọ fún ẹ pé kó ṣe ni wàá ṣe. Ṣé o mọ nǹkan tó ń sọ? I spend a lot. Mi ò rò bẹ́ẹ̀ pé o mọ nǹkan tó ń sọ má wọrí mi ò rò bẹ́ẹ̀ pé o mọ nǹkan tó ń sọ kì í ṣe mi ló kò ń ṣe èmi ni òun bá sọ̀rọ̀ party chairman ló máa ń bá sọ̀rọ̀. Sáà ẹ ti mú níbi ní sódà wọ̀ sá. Ògbóǹtarìgì ni mí fi sílẹ̀ jẹ́ kó máa wùwà tó ṣe wùwà fi sílẹ̀ èmi ni mò ń sọ̀rọ̀ party chairman ni ògbóǹtarìgì ni mí nínú òṣèlú yìí má wọ́ọ̀rì tiẹ̀ jẹ́ ká máa lọ má wọ́ọ̀rì má wọ́ọ̀rì èmi mò ń sọ̀rọ̀ má wọ́ọ̀rì jẹ́ ká máa lọ. sí wàhálà bí kú ló lóko ni bí tàkùté ni. bẹ́ẹ̀ ni má wọ́ọ̀rì ẹ kó máa lọ. Adéyẹmí. wọ́n lè fẹ́ rí mi sá. bẹ́ẹ̀ ni mo ti bẹ̀ lórí fóònù lánàá mọ́ bínú gbogbo tí pátí ṣe àwọn bó ṣe kọ́kọ́ ń sọ kò yé mi n tó ṣẹlẹ̀ pátí ṣe àmọ́ explain dáadáa ni ṣùgbọ́n ní ìsìn tí wọ́n ti explain dáadáa ọkàn mi ti balẹ̀ wọ́n ní kí n gbé post there kémi náà lè advance ní forget òun yẹn ti bẹ̀rẹ̀ lánàá yẹ tó ló ti gbọ́ ẹ̀ mo ṣe ní kí n tún tú ẹ bẹ̀ ó wà lára tó jẹ́ kí n pè é lẹ́ni. mo mọ̀ pé party chairman ò lè ṣe mistake mo ṣe ní kẹ́ drop post yẹn fún mi bọ̀gbà tẹ́ wá bẹ̀rẹ̀ sí lágídí tẹ́ ń bá wọn fa àgbà tẹ́tẹ́ tí wọ́n sọ pé ẹ máa drop mi máa pè kí ló ṣẹlẹ̀ kí ló lè tó bẹ̀rẹ̀ tájọ́ wá party kan náà kí ló yẹ kó lè tó bẹ̀rẹ̀ náà. ìbínú ọmọ kó lówó lẹ́sẹ̀ ńlẹ̀. àgbà tẹ́ ti bẹ̀ mí ẹ̀ mi ti gbọ́ nìyẹn àti pé party chairman náà ò lè bá mi sọ̀rọ̀ tí wọn ò lè bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ tí gbàtọ́ dẹ̀ ti sọ fún tẹ́ ti gbà kí ló tún kù bọ̀ bẹ́ẹ̀ ṣe wá sọ pé máa drop mi yẹn ló jẹ́ kó bí èmi nínú tèmi náà fi wá fly pé kí ló ń ṣẹlẹ̀. àwọn àjọ débì kan mo fẹ́ fi àwọn iṣẹ́ tí mo ṣe kún ẹ̀ kó lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó ṣe fáwọn náà gbà tiwa náà nìyẹn. kò sí wàhálà gbàtẹ́ ti bẹ̀ mí bẹ́ẹ̀ kò sí wàhálà náà ilé wà ń bẹ̀. Motherless baby òun la kọ fún wá wo another flat second flat come. mi ò lè parọ́ fún yín tèmi bá dé bẹ́ẹ̀ tán mi ò lè ṣe tó báyìí tó máa fẹ́ fẹ́ iná lówó ẹ̀yin náà máa fẹ́ jẹ́ ń bẹ̀. bá ṣe ń ṣe sọ nínú. sórí ibi táwa burú dé nínú òṣèlú nígbà táwa wà ní èwe gan tí n bá gba 1 billion fún iṣẹ́ tó bá award contract 1 billion fún mi 100 million naira péré ni mo máa ń lò. mi ò lè ná tó bẹ́ẹ̀. má ti wá ná 200 million ṣé olóòpònú ni mí ni ṣé mi náà ní nọ́mbẹ̀ ni ẹ̀yọ́ gbà pàtí tí a máa ó gbà. jẹ́ n bọ́ sí pé ní ibi tó rí 100 million náà àwọ̀dù ẹ̀ fún 100 million ṣé mi ọ̀hásẹ̀ náà 3 million ní olùgbà àti ìwọ̀ floor ní. bí a bí 1.5 lẹ́yìn. èmi ò lóye. àmọ́ ló fẹ́ fi mọ́ ni. pàtí tí a máa ó gbà ń bẹ̀. pàtí tí a máa jẹkújẹ wọn pọ̀. báwo fúláàtì sórí fúláàtì bíi ó lọ rẹ́rẹ́ wọ́bẹ̀ wo fúláàtì. fúláàtì yẹn ló bẹ̀ jù. ẹ ṣiṣẹ́ o. Adéyẹmí. ọ̀nà ọ̀run gan ló ń lọ. Honorable. ọ̀nà ọ̀run ni. security ò tẹ̀lé wa wá. sọpọ́ náà ọ̀run pawọ́pọ̀ ọ̀nà ọ̀run gan ló ń lọ. sórí èmi ni kú tó fẹ́ pa ẹ́ tó ń lé ẹ kí láti jẹ. irú àjọsọ báyìí. o ti ń pariwo jù mú ọwọ́ ẹ̀ papọ̀ kọ́wọ́ ẹ̀ papọ̀ báyìí. say your last prayer. sọ pé in Jesus name. sọ pé in Jesus name o ò ní kú re. You know, yes, one honorable die for streets ni. Wọ́n dẹ̀ kó any fucking body, be you anybody, wọ́n kó yàn gidi gan ni o. Bami, no comot now. Simbi, alẹ́lẹ́ òní lẹ́kọ̀ ọmọ ìjọ márùn-ún.
tọmọ ikú ló léwu. ẹ jọ irú àwọn wo ló pa honourable wọ́n pa máa yẹn without any traces. I am confused.